bàbá Henrietta Jídé Kòsọ́kọ́ kí lẹ mí sí pa obìnrin yìí. Gbogbo ìgbanirònú mi lórí ikú ẹ̀ kì í ṣe lẹ́ẹ̀kan ṣoṣo, kì í ṣe pé tàbá rántí ijọ́ tó kù. Bóyá ọkàn mi ló di tó bẹ́ẹ̀ mi ò fìgbà kan kò sí ṣòro tí mo ní láyé tí mo á rò pé mo fẹ́ fi ṣe kan ṣoṣo tí mo mọ̀ dáadáa. Láyé Àmínà Ẹlẹ́hà ń kọ́. Mi nítorí ẹ̀ ni mo fẹ́ fi ṣe sílẹ̀ láàrin àsìkò Àmínà Ẹlẹ́hà yẹn. Tẹ bá rí àfáà tó bá ń ṣe wá sí ẹ̀ ayàtọ̀ sọ́tún ayàsòsì. Tẹ bá rí pásítọ̀ àbí wòlíì tó náà ṣe wàásù tiẹ̀ ayàtọ̀ sùn ayàsòsì. Tẹ bá ra wa náà gẹ́gẹ́ bí tayàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run fìràn wa ayàtọ̀ sọ́tún ayàsòsì. Kí ẹnìkan máa wá ní à ń tẹ́ṣẹ́ yàrá rẹ̀ ń bú ń tẹ́ṣẹ́. Iṣẹ́ tiwa wà láti gbogbo iṣẹ́ àti gbogbo èèyàn. Àtọ̀tún àtòsí. Iṣẹ́ wa náà dẹ̀ tún wà láti kọ àbùkù oníkálukú jáde ní ntaari là ń ṣe. Àwòtá àwùjọ lẹ́yìn. Ó ṣe rí nìyẹn. We mirror the society. Àwa ni jígí fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yálà láyìíká wa ni àbí kúrò láyìíká àbí táwa pàápàá. Nígbà tí social media ń bọ̀ ẹ̀rù bà wá pé ṣé lè yóò ní gbàṣẹ lọ́wọ́ wa. Àwọn ọmọ yẹn ti wá tó gbé oríṣiríṣi jáde bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà kọ́ ló ń dùn mọ́yàn nù. Bàṣẹ láwọn ọmọ tó ń ṣe dáadáa láwọn ọmọ tó ń ṣe játi. Ẹ wo ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti Àyànkúnlé nílùú ẹ̀ tí wọ́n ń fà báyìí sí. Kò yẹ kó ọ̀tún báyìí. Kò yẹ kó gba ọ̀dọ̀ tó gbà yìí. Tó bá wà tí kẹgbẹ́ jọ ní. Àwa dẹ̀ mọ̀ wípé kì í ṣe ohun tó rọrùn. Láti kẹgbẹ́ jọ. Yóò parí. Ohun tí K1 the ultimate tóun náà ti máa fojú wì tó ti máa fojú wì lọ́lọ́kan òjọ̀kan tí kò dẹ̀ kan ọmọọṣẹ́ òṣìṣẹ́ ẹ̀yẹ náà lọ rẹpẹtẹ. Àwọn ọmọ wa tó ń ṣe swaga oríṣiríṣi tó ń gbé sinimá oríṣiríṣi jáde tó ń ṣe kínní ẹ̀ mo ń bọ̀ lọ́nà mo fẹ́ fi yé wọn pé ní bàbá jẹ́. Ẹ̀yin náà ń bọ̀. Yóò parí. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀. Ètò náà ní Oyinmomo láti lè ṣe AK Media Concept Limited níbi tí a ti ń dàbí ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe tá a ti ń mú kíní ọ̀hún tọ̀ yín wá tí à ń ṣe dáadáa láàrin àwùjọ. Èyí náà ni wọ́n fi gbé bàbá wa dáadáa tí wọ́n fi gbé wọn wọlé. Tẹ́ bá gbọ́ pé ọmọ ọba tó ń sálámọ̀ sí ọmọ ọba bàbá wa Jídé Kòsọ́kọ́ ẹ mọ̀ káàbọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé jíire lónìí o ẹ̀yin ọmọ Odùduwà ṣe gbàdúrà sólúwàyé ọba mi tó nílé ògo ọba mi tó nílẹ̀ ọlá kó dákun gbé wá o ní ìjà o tó mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo ti iléeṣẹ́ AK Media Concept pé a kú dédé wòyí ojú tẹ́ fi wò wá kò ní fọ́. Thank you so much. Bàbá mo tún kí lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ náà dáhùn. Tá a bá ń sọ nípa gbajúgbajà òṣèré tíátà ọmọ ọba Abdulrafiu bẹ́ẹ̀ mi ṣe mọ orúkọ yẹn láti pìlẹ̀ nìyẹn o Moronfolú Jídé Kòsọ́kọ́ àti ìdílé Kòsọ́kọ́ nílùú Èkó ní ìpínlẹ̀ Èkó kí làjọṣepọ̀ orúkọ papọ̀ ni àbẹ̀ gan ni ẹ ti ṣẹ̀ wá. Ọmọ ọba ni mí ọmọ ọba Kòsọ́kọ́ ni mo jẹ́. Lẹ́kọ̀ọ́.
bàbá tó bí bàbá tèmi ni àbí gbẹ̀yìn ọba kò sọ́kọ̀ fún ẹ. Ó ti yé ọmọ Èkó ni mí. Èkó pàtàkì iṣẹ́ tíátà fún ọmọ aládé bó ló ṣe rọrùn nípìnlẹ̀ tó fi gbà yín láàyè kẹ́ tara bọ̀. Àmì ìwà mọ̀ bóyá ó ti di bàbá mi tó tún jí padà sáyé ni o torí ìtọ́ tóun náà máa ń sọ nígbà tó wáyà láyé nìyẹn pé Jídé ò lè máa ṣeré fáwọn èèyàn wọ́n gbọ́dọ̀ máa ṣeré fún ẹni ọmọ bá kọ́ ló yẹ kó máa ṣeré fún yàn ṣé ìyẹn bá àsìkò àtìgbà yìí mu iṣẹ́ tèmi yàn láàyò ni. tó sì fọwọ́ sí àbí tí ọwọ́ lọ́ra díẹ̀ náà. ìṣọwọ́ lọ́ra pàápàá ò ṣe ti kékeré ó mú ọ̀pọ̀lọpọ̀ ìyà dání ó mú oríṣiríṣi fìtínà ti dání pẹ̀lú àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n fọwọ́ sí kí àtìyá àti bàbá kan tó jáde láyé. àdúpẹ́ òkìkí náà ọlá náà àrísìkí ibẹ̀ àti gbajúmọ̀ tẹ padà rí nídìí ṣó tiẹ̀ ṣojú ẹ̀mí wọn ṣé wọ́n rí i. ó dáa màá sọ ilé fún yín bàbá àti ìyá mi wọn ò fẹ́ ṣe mọ̀ pé nígbà táwa bẹ̀rẹ̀ 1964 lè ti bẹ̀rẹ̀. ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe àsìkò tí òbí kankan tiẹ̀ fẹ́ kọ́mọ wọn yà sí irú iṣẹ́ báyìí ìyẹn ló ń jẹ́ kí nínà ìpọ̀ àmọ́ ibi táwa ń gbé ní Queen Street kò jìnnà púpọ̀ sí Noble Street tí bàbá wa Ògúndé ń gbé mo sì ní ọ̀rẹ́ tó pọ̀ nínú àwọn ọmọ wọn débi pé mo ní àǹfààní orí ọ̀fẹ́ yẹn pọ̀ débi pé mò ń wò wọ́n bí tó ti máa ń kọ́ṣẹ́ eré yẹn gan táwọn ń pè ní studio ńgbà yẹn màmá mi pàápàá náà wọ́n súnmọ́ ẹbí yẹn díẹ̀ ẹbí Ògúndé díẹ̀ nítorí wípé àǹtí mi late chief Mrs. Bisi Ayeni tímọ́tímọ́ ni wọ́n pẹ̀lú ẹbí yẹn ó fún mi ní orí ọ̀fẹ́ láti nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn látara wọn láti bí mo ṣe kéré tó yẹn náà bí ọmọ ọdún 10 yẹn náà bẹ́ẹ̀ ni ọkàn mi ti yan iṣẹ́ yẹn láàyò àdẹ̀wà ń bá lọ àmọ́ àwọn òbí mi ò fẹ́ rárá gbogbo òbí wọ́n fẹ́ kọ́ ọmọ wọn ṣe lọ́ọ̀yà àbí ṣe dókítà àbí ṣe ẹnjìníà àbí ṣàṣeṣẹ́ tó lápẹẹrẹ iṣẹ́ tí wọ́n lè fi yangàn iṣẹ́ wa yìí ò sí inú ẹgbà yẹn. nígbà yẹn lọ́hùn-ún. àmọ́ bó ṣe ń bá mi jà bó ṣe ń bínú síbi tó nǹkan kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan mo lọ bá nítorí ẹnìkan tá à ń pè ní Délé Tóyìnbó ọ̀yẹn lọ́gẹ̀ lára àwọn ọ̀gá mi nìyẹn òun ló mú mi lọ síbi tí wọ́n ti ń ṣe eré tiwọn wọ́n ń pè ní Ìfẹ́lódún travelling theatre wọ́n fẹ́ ṣe eré kan tákọ́lé ẹ̀ ń jẹ́ Mákànjúọlá wọ́n dẹ̀ nílò ọmọ tí ò ju iye ọmọ ọdún mi yẹn lọ òun ló tiẹ̀ máa kópa tó pọ̀ ní eré ọ̀hún bó ṣe ń rí torí òun máa ń rí mi láàrin agboolé tí màá tún máa kọ́ àwọn ọmọ ẹgbẹ́ mi jọ máa kọ́ wọn níṣẹ́ tíátà yìí tí bá ti kọ́ bọ́ọ̀ láti school màá tún wá dálẹ̀ inú ilé fáwọn ẹgbẹ́ mi. ẹ̀ka jọ ṣé wò. òun máa ń rí mi bó ṣe pè mí lọ nìyẹn àwọn òbí ò sì gbọ́dọ̀ mọ̀ àdéhùn mi àti ẹni pé kábọ̀nkẹ́lẹ́ ṣùgbọ́n níjọ́ tí mo lọ ṣe Queen Street kan náà ní nísàlẹ̀ lọ́hùn tí mo lọ bá wọn lákọ̀ọ́kọ́ tí mo ṣe tí tọ́ntọ́ nǹkan tá à ń pè ní audition tán ṣe fún mi láàrin pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó kù bí mo ṣe yege tọ́dọ̀ mi wò tí gbogbo wọn ń pàtẹ́wọ́ àṣẹ àwọn ọ̀rẹ́ màámi náà ń tòsí ibẹ̀ náà wọ́n wà àwọn náà lọ sọ fún ìyá mi ò dẹ̀ mẹ́mí ìṣàkọdéré mo jẹ bótó ònú ìyá. èyí tó ti jọ ìkọ́ tó tún kù tí tó máa sọ níjọ́ tí a lọ sí tẹlifíṣọ̀n ní 1964 yẹn náà ni ní Babish. 1964 yẹn a máa fẹ́ bí àádọ́ta bí ọgọ́ta wà ní. ní Babish àwa ṣetán àwa ń bọ̀ lé torí ìgbà yẹn bá ti ń ṣeré tán náà ń ṣò ẹ̀ àwa ń bọ̀ lé mo wá bọ́lẹ̀ lálágo 2 bus stop bí mo ṣe wájú báyìí mo ṣe pé ìgbà yẹn o lè yọjú lójú wíńdò lórí fèrèsé ẹnikẹ́ni láti wo tẹlifíṣọ̀n lé wọn torí ilé mélòó ló ní tẹlifíṣọ̀n gbà náà o lè ṣí
ojú fèrèsé wọn kó máa wò wọn nílé yàn ìṣọwọ́jalè ò lè kókó tó ayé dùn ayé dá. Lára wọn tó ṣe ìwò mi tó ń pàtẹ́ mi bọ́ọ̀lù ẹ̀ bus stop tó ń pariwo Jídé àárí ẹ inú mi náà bá ń dùn mo wá ṣapá gàǹgà àṣẹ ìyá ń dó dèmí lé mo jẹ jàtìjàtì inú ìyá àjọta wẹ̀ bí tó ti wá nà mí níwájú ilé ń bẹ̀ bàbá Ògúndé wá gbé mọ́tò kọjá báyìí gbogbo wọn tó ń nà mí lọ́wọ́ bá fi nílẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí Ògúndé ìkọ́nú àwọn ayálégbé wa uncle Yinka Jacob yẹn ló wá ní àìgbọ́n náà kì í ṣe ẹni tí ọmọ yìí ṣàwòkọ́ṣe ẹ̀ tẹ̀lé fẹ́ lù pa sí i láti ìjọ yẹn ó wá di pé tó a máa fún ẹ láyè kó ṣe ohun tó wọ̀n ẹ́ ṣùgbọ́n ọmọ ẹ̀ka ẹni ni ó gbà ẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ sí chọ́ọ̀chì déédéé o gbọ́dọ̀ lọ sí Abdulrafiu bẹ́ẹ̀ ni Abdulrafiu ni mi ni bàbá mi wọ́n sọ yín nípìnlẹ̀ ṣùgbọ́n màmá mi àti bàbá mi wọn ò jọ pẹ́ pẹ̀lú ra wọn ọ̀dọ̀ màmá mi dẹ̀ lèmi ń gbé màmá mi dẹ̀ ti di Christian kò yé ìyẹn ló fa tèmi náà fi jẹ́ Joshua lè jẹ́ báyìí Joshua lè jẹ́ báyìí kọ́ tipẹ́tipẹ́ náà olóyè ńlá ni ní pápá nínú ẹgbẹ́ Kérúbù Sẹ́ráfù I am a senior superintendent apostle ni mí àwọn èèyàn púpọ̀ ò mọ̀ nítorí àwa ò gbé sórí bẹ́ẹ̀ yẹn wọ́n bá kí ló dé tẹ̀nu wọ́n bá fún mi wọ́n fún mi lásìkò tí máa lọ lẹ́sìn àsìkò tí máa lọ sí church Sunday school àsìkò tí mo lè ìjọ Sunday lọ́wọ́ àárọ̀ lọ́wọ́ lẹ́yìn church náà fún mi láyè ọ̀sẹ̀ tó bá yìí tó wù yẹn lọ máa ṣe fún bóyá bí wọ́n tún bá fàsìkò sí ṣùgbọ́n mo wá ń tẹ̀lé kó tó di àsìkò yìí mi kì í ṣe ọmọ tá a fi ń yangàn o mo ṣe kéré tó yẹ mi kì í ṣe ọmọ tá a fi ń yangàn láàrin àwọn ẹlẹgbẹ́ mi o kí ló fà á kódà àwọn òbí mi ò kì í fẹ́ kọ́mọ wọn bá mi ṣe o kí ló ṣẹlẹ̀ mo ṣiṣẹ́ tíátà yìí náà ni èmi tó bá gbé ìwà mi náà dẹ̀ ṣe kinní díẹ̀ náà ká má parọ́ èlé díẹ̀ ń gbà lọ́gọ́ àsìkò náà ni ṣe mọ̀ wípé mo bá gbégún àwa lè máa bá wájú nígbà yẹn ayayayayaya gàrétà èmi tiẹ̀ ní mo lẹ́kùú mo ní gàrétà mo ní kò mo ní ìlú tí mo lọ́mọ ẹgbẹ́ bí ṣe kéré tó yẹ náà tá a máa kọrí kiri lálẹ́ ló kọ́ ọmọ ìyá mẹ́ta wọ́n láwọn ọ̀nà mi mo dúró mú náà kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa kọrin àmọ́ ṣe. So nígbà tí wọ́n wá gbà mí láyè ìyẹn jó oore ńlá tí tíátà ṣe fún mi nítorí mi ìfẹ́ kí wọ́n dá mi dúró láti máa lọ mọ́ n bá yí ìwà padà sí dáadáa n bá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa láàrin ilé kí ìyá mi tó jí mo ti ṣe gbogbo iṣẹ́ ilé kí wọ́n lè fún yín láyè gbogbo ẹ̀ ni mo wá ń ṣe déédéé mo ń lọ sí lẹ́sìn lásìkò mo ń lọ sí Sunday school mo ń lọ sí gbogbo nǹkan ṣáà ni mo ń ṣe láti lè múnú àwọn èèyàn dùn mo dẹ̀ rí pé mo tẹ̀ra mọ́wọ́ ẹ̀kọ́ mi ní dáadáa n bá dọ̀mọ́ dáadáa ládùúgbò mo tún wá dẹni tó tún fi ń yangàn ìyẹn jẹ́ oore tí tíátà ṣe fún mi nígbà yẹn lọ́hùn onáà láti bá títí tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìní Olúwa ràn wá lọ́dẹ. fún ẹni tí àwọn káàkiri àgbáńlá ya sọ wọ́n pé ẹ máa gbádùn àdáadáa bí èèyàn ṣe ń gbádùn kinní kan bàbá wa tí wọ́n wà ní orí ètò padà náà ni alàgbà nínú ìjọ Kérúbù àti Séráfù Joshua Jídé Kòsọ́kọ́ ṣé mo gbà dáadáa. òkúkú sọ Joshua Babájídé Kòsọ́kọ́. bàbá nígbà tí ẹ ti wá tara bọ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ẹ ti di àmúyangàn àti àwòkọ́ṣe dáadáa fún tolé àti àlejò ìgbàlẹ̀ á mú kínní ìtẹ́ á mú lọ́kùnkúndùn gan pé professionally o. mo gbà tí mo ṣe tán ní secondary school ní ọdún 1972 lèmi náà dá ẹgbẹ́ tèmi sílẹ̀ ní 1972 ni wọ́n dá ẹgbẹ́ tèmi sílẹ̀ mo ń pè ní Babscos Group International ni mo kọ́kọ́ pè. Babscos Babájídé Kòsọ́kọ́ Babscos Group International ìgbà tó yá ni mo yí sí Jídé Kòsọ́kọ́ tíátà ní làwa ṣàǹṣeré àzá àwa fẹ́ ṣe eré àkọ́kọ́ ojú ẹni wàhálà. lọ́mọ ọdún mélòó sà.
nígbà yẹn. ṣé etí nǹkan yẹn ni àbí nǹkan kò jù bẹ́ẹ̀ náà lọ pẹ́ ní fọlọ́run. àwọn fẹ́ ṣeré àkọ́kọ́ yẹn mo ti wá pa ẹmọ bàbá wa tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná lápapọ̀ federation Alhaji Fẹ́mi Òkúnnù àwọn ni federal commissioner gbà yẹn gbogbo ibi tájọ́ ń gbé náà gbogbo ẹ̀ náà ò jìnnà sí àwọn wà Wakeman àwọn wà Queen Street nǹkankan. àwọn ni mo pè láti jẹ́ alága níjọ́ tá a fẹ́ ṣeré ọ̀hún. kẹfẹ́ ṣàfihàn lákòókò. àkọ́kọ́ fẹ́ ṣeré ojú ẹni mára. ṣe gbogbo ètò tó yẹ ká ṣe láàrin ẹ̀ pàápàá oríṣiríṣi wàhálà àwọn tí mo kó jọ tún sá lọ àtúnṣe tó wá lòmíì nígbà tí eré ti gan ti súnmọ́. àṣà ṣeré yẹn bó tilẹ̀ jẹ́ pé bàbá Fẹ́mi Òkúnnù wọn fún mi lówó bóyá fún mi lówó yẹn náà wá fi ọ̀rọ̀ lé pé wọ́n ti fún mi lẹ́ńbílòpù owó yẹn mo ti gbà á mo ti yíṣẹ́ padà kó tó ní wá ń bí Jídé ṣá. kí ló dé tẹ̀yìn ọmọ Èkó yìí fẹ́ kàwé náà? o ti ṣe secondary school tó dẹ̀ kù ní gbá tíátà. àwọn sọ bẹ́ẹ̀ fún yín. àfárá kó wá bó ṣe máa wọ higher institution ilé ìwé ẹ̀kọ́ gíga kó yá gbé ọjọ́ ní kíákíá. ìyẹn alàgbà Fẹ́mi Òkúnnù. gbogbo tó dẹ̀ ń sọ yẹn èmi kan bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni sà ìyẹn sà nítorí mi fẹ́ kàn gba owó yẹn padà lọ́wọ́ mi ìyẹn ṣe kókó gbogbo tó yà ń sọ bẹ́ẹ̀ ni sà náà ni wọ́n tiẹ̀ tún sọ débi pé tó bá níra láti wọ̀ kí n sọ fáwọn páwọn ṣiṣẹ́ lórí ẹ̀ ṣé kí n jẹ́wọ́ fún ẹ wọn ọmọ bàbá mi rí o wọn ọmọ ìyá mi pàápàá rí ẹsẹ̀ ara mi lè fi lọ síbẹ̀. ó wá jẹ́ kébì náà wá bẹ̀rẹ̀ sí ní wo ọ̀rọ̀ yẹn pé ilé máa dà kéèyàn ṣe nǹkan tí bàbá yìí sọ. nǹkan tí bàbá yìí máa dẹ̀ sọ ìkẹ́ ìyẹn la wá ń fa títí nígbà tó wá dọdún kí mo fẹ́ sọ nǹkan kan ṣókí nígbà tó tá wá ń ṣeré yẹn gangan bàbá mi wà ń bẹ̀ ìyá mi wà ń bẹ̀ ọjà jókòó tira rẹ̀ ìjà tó ti jà láti yí ọdún rẹpẹtẹ ìjọ yẹn náà parí ìjà. tẹ pé wọn wá kán wá wo. ìjọ yẹn náà parí ìjà torí èrò pọ̀ inú àwọn èèyàn dùn mo kọrin fọ́tún wọn mo kọrin fọ́sì èmi ò lọ́kọ̀ wọn máa parí èmi kàn stage play ní eré orí ìtàgé èmi kàn ṣàyè wọn fún ìkẹ́ àti gẹ̀ wọn fún mi mo dẹ̀ rí pé láàrin ọ̀rọ̀ yẹn ṣàtò wọ́pà ó jẹ́ pé mi mo tún padà so wọ́n papọ̀ pẹ̀lú iṣẹ́ tíátà tátọ̀ tó àtòsí wọn fẹ́ kí n tiẹ̀ ṣe rárá inú mi dẹ̀ dùn àmọ́ nígbà tó dọdún 1974 ni wọ́n fẹ́ ṣe 4th National Festival of Arts and Culture gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé nǹkan tí mo yàn láàyò nìyẹn mo ṣàṣàrí kiri mo lọ sọ́fíìsì wọn mo bá alàgbà Olúṣèṣì mo bá gbogbo wọn Gàbá Aṣíwájú àwọn gan lálága mo bá gbogbo wọn pé mi náà fẹ́ wọ́n ṣàrìkọ́ gbà mí ṣùgbọ́n gbà tán gbà mí as a supervisor ibi tó wà lọ jù mí sí Yaba College of Technology ní catering mo wà ní in charge Central Store láti máa gba gbogbo oúnjẹ tán bá gbé wá fún àwọn tí wọ́n olùṣeré nǹkan kan bí mo ṣe di aranú ọgbà ẹni ẹbí mi náà bó ṣe wá bọ́ sásìkò admission àwọn ọ̀rẹ́ mi tí mo dẹ̀ ní tó ti wá pọ̀ ọmọ school bẹ́ẹ̀ náà àwọn bíi awọ àwọn bíi gbogbo ṣàpọ̀ ẹni náà bá tarabọ̀ bẹ́ẹ̀ náà ṣe tún wọ Yaba College of Technology nìyẹn so àdẹ̀bá eré àníyàn wà lọ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo kàn mọ̀ dájú wípé gbogbo tá a bá fẹ́ ṣe láṣeyọrí a ní láti nífẹ̀ẹ́ nǹkan náà dáadáa bó o bá nífẹ̀ẹ́ òǹtọ̀rọ̀ ẹ̀jẹ̀ ni gbogbo ara lérò la máa ń sábà ní tí mo bá dàgbà mo fẹ́ di lọ́ọ̀yà ò fà ṣàkìtìyàn yẹn àmọ́ fún ìdí kan àbí ìdí kejì tó o bá wá di lọ́ọ̀yà ibi iṣẹ́ tó bá ti wá wà yẹn tó
tó bá ti wá lọ wà níbi iṣẹ́ kan tí kì í ṣe ìtòhùn ẹ̀ gangan gbìyànjú kó fẹ́ràn iṣẹ́ yẹn ṣe dáadáa ń bẹ̀. kó dẹ̀ fẹ́ràn ẹ̀ tó o bá fẹ́ràn ẹ̀ kò ṣàṣeyọrí kan. bàbá nígbà tí wọ́n takò yín pé má ṣe tíátà má tẹ̀lé àwọn eléré orí ìtàgé kí wọ́n fẹ́ kẹ́ ẹ̀ dáńgbà náà. ṣe wọ́n pé nítorí gbà tèmi kéré mú lẹ́nu gan-an pàápàá mú lẹ́nu gan-an pàápàá máa ń ṣe debate ìbílẹ̀ bàbá ń wájú àwọn ń rò pé bí agbẹjọ́rò. lóye kí ni jẹ́ tábà tí ìwé nínú fini tábà wòye nínú sinimá tẹ́bá wà nípò adájọ́ ó máa yẹ yín gan bẹ́ẹ̀ o. ok iṣẹ́ tíátà yìí kò yẹ mí. ìyẹn náà dá ó dùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyẹn náà dà kọ́ ó dáa gan. máa sọ pé ìyẹn náà dà ó sọ di second òun lọ bá aṣẹ́ báyìí. bẹ́ẹ̀ nítorí gbogbo ayé ló fẹ́ ṣe. ìyẹn ni kankan nígbà tí lọ́dún ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kankan ò fẹ́ ká ṣe ṣùgbọ́n nígbà tó yá jọ tí inú mi kọ́kọ́ dùn jù níjọ́ tí odindi adájọ́ tó wa mọ́tò wá mi wá tọmọ mọ̀ wọn wá pé lóun fẹ́ ṣe tíátà. wọ́n wa mọ́tò wá bá yín nílé. wá bá mi ní ibi tá a ti ń ṣe rìhásà ní ọ̀dọ̀ Sọ̀ní Àdé ní Wakeman. adájọ́ ọmọ yín fẹ́ ṣeré ẹ lè sọ bínú mi ṣe dùdù wọ́n sọ pé ìlú náà máa mú wá fún kí wọ́n ní kó nǹkan fowó lẹ̀ kó ṣáà máa bọ̀. èmi akọ ilé yìí. kó ṣáà máa bọ̀. ọmọ náà wà ń kọ́ lé ní ṣó ṣà ń ṣe ṣá àbí ṣó sì ń ṣe. ẹ tó lónìí dédé àti àsìkò lọ́wọ́ fún oníkàlùkù. bàbá nígbà tí òkè wa kàn jíjí kò sọkọ lọ́tún jíjí kò sọkọ lọ́sì ọdún wo ni. ṣó mọ̀ wípé èèyàn ń lè ẹni tí kò bá yí lọ́ba ní ọdún kan báyìí lóun bẹ̀rẹ̀ fún àwa tá a pilẹ̀ kọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ orúkọ máa wá lẹ́sùn ni a máa wá díẹ̀ kó tó wá búrẹ́kẹ́ dáadáa àmọ́ tó bá di wá pé ẹ jẹ́ ká tọ́ka sí ewu ni màá fẹ́ sọ pé èèyàn púpọ̀ ìyẹn gan pàápàá náà mi lè sọ pé òun ni èyí tí n bá pè gangan ni pé bóyá ńgbà tí àwàdà kẹ́ríkẹ́rí tí mo lọ bá torí ẹ̀ máa ń ṣe àwọn pé kíní kan ní guest artist. ẹ kọ́ máa lọ ẹ̀rí sọ́mọ ẹgbẹ́ o àwọn pè yín wà ní. wà lọ bá wọn ṣe máa ń ṣe guest artist fún àwàdà kẹ́ríkẹ́rí gbà yẹn. lọ́la àwọn ọ̀gá Bello alúwẹ̀ máa ń ṣe guest artist fún Zebudaya náà. ok Zebudaya. máa ń ṣe fóun náà ní máa lọ sí east àsìkò yẹn ọ̀gájídé bó ṣe ìyẹn mo fẹ́ sọ pé yẹn ló wá jẹ́ ká ariwo yẹn tún wá káàkiri Nàìjíríà bọ̀ sí káàkiri ṣùgbọ́n èèyàn ò lè sọ ń pàtó pé eléyìí gangan ló sọ mí di orúkọ nígbà tó dúró iṣẹ́ orúkọ máa wá díẹ̀díẹ̀ ni àmọ́ o máa ṣe dójú àmì ibì kan ibi tó wá ṣe é dé yẹn náà ìyẹn nìkan ló lè máa lò as reference point ìyẹn ló lè máa lò. bí ìtọ́ka sí ohun ìtọ́ka sí bàbá tábà wò lára iṣẹ́ yìí ìgbà tẹ́ bẹ̀rẹ̀ gan ọmọ pínlẹ̀ sílẹ̀ wa ọmọ kékeré lẹ̀ wá ńgbà tẹ́ bẹ̀rẹ̀ ní ẹnu lẹ̀ ti lọ sí iléèwé tẹ́ kàwé bó lè ṣe amánéjì bó lè ṣe àrọ́dárọ́dá ẹ̀ ń kàwé ẹ̀ ṣe tíátà bó lè ṣe tí mo fi pàkan lára. kò lè para wọn lára ó ṣeé ṣe ìyẹn náà ni pé tó bá ti mọ ohun tó ń ṣe kò sí wàhálà bá ṣe wà yìí sìn náà mo ṣáà ní ọmọ tó jẹ́ pé ó wà ní University of Lagos ó tún wà ní Yaba College of Tech at the same time course tó ń ṣe ń bí kọ́ ló ń ṣe ń bí ó dẹ̀ ń ṣe méjèèjì lọ ó dẹ̀ máa jáde báyìí so etiquette kan tí mo ìfọkàn sí ni. ìgbà tí wàá parí ní Yaba Tech ǹjẹ́ tí ẹ fi ṣe ẹ̀ páálí tẹ́ ẹ gbà ń bẹ̀ ṣe ẹ fi ṣe lẹ́gbẹ̀ẹ́ kan títí àlọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kan rí àbí gbogbo ẹ̀ tíátà náà ni. kúẹ́kúẹ́kúẹ́ mo fi èyí tó ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà yẹn gbà tèmi bẹ̀rẹ̀ èmi ni mo ń wá owó tí mo fi ń yé ẹgbẹ́ mi ó di dandan èmi náà ṣàwọn iṣẹ́ kéékèèké mo ṣiṣẹ́ ní Osena Shipping Company mo ṣiṣẹ́ as a boarding officer
àmọ́ yẹn ń ṣe pẹ̀lú páálí Yaba College of Tech nígbà tí mo finish ní 72-73 yẹn mo ń ṣiṣẹ́ ní Apapa shipping company tí mo bá ṣiṣẹ́ tó méjì mẹ́ta nínú Apapa àdùgbàlẹ̀ nígbà yẹn torí pé nǹkan tètè máa ń yé mi iṣẹ́ tètè máa ń yé mi gidi mo ṣiṣẹ́ pẹ̀lú in fact I resigned voluntarily as the general manager of Steve Industries Lapapa. Àwọn tó máa ń jẹ oyè yẹn tẹ́lẹ̀ àwọn tó máa ń fún ní GM Steve Industries tẹ́lẹ̀ bí òyìnbó bí India náà máa ń jẹ èmi ní aláwọ̀ dúdú àkọ́kọ́ tọkọ fún nípò yẹn tí mo nípò yẹn ṣùgbọ́n mo ṣe mo rí pé tíátà yẹn ò gbà fún mi lóòótọ́ mo ń rówó fi ná sórí tíátà àmọ́ kò gbà fún mi ibi iṣẹ́ mi ni Adélọ́wù ti ya taxi driver tẹ̀rí yẹn ọ́fíìsì jọ̀ọ̀ràn tẹ̀rí tán lò yẹn ọ́fíìsì mi nìyẹn nígbà yẹn lọ taxi driver. ẹjọ́ ń ṣe pọ̀pọ̀ náà ni o. mo náà wà ní taxi driver 1983 mo wà ń bẹ̀ owó ẹ tí wà káàkiri àgbà pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó àṣẹ mẹ́yẹ́ bọ̀ lápò ni o bàbá tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n ń gbé wa níbẹ̀ dáadáa àwọn náà ni ọmọ ọba Jídé Kòsọ́kọ́ tí àwọn ń pè ní Afridoma bàbá kí ni tó máa Afridoma. Bàbá mi gbà tí wọ́n wà láyé tèmi kéré díẹ̀ wọ́n ń ṣiṣẹ́ wọ́n ti rìtáyà ní PWD wọ́n ti wá ń ṣiṣẹ́ ní Costain so àwọn pẹ̀lú àwọn òyìnbó wọn yẹn àwọn Dutch àwọn ọjọ́ Germany wọn ọjọ́ àwọn eré àwọn Dutch ni wọn so tọ́ba tí wọ́n fẹ́ sọ wọn máa sọ Ketfridoma bóyá mo rí pé bóyá mi mọ̀ Ketfridoma or something bí exclamation bí tọ́ba ṣàfẹ́ nǹkan ní kíákíá bàbá tèmi ló wá gbà tó àwọn ò mọ èdè táwọn bàbá tèmi ló máa ń pè ní ọ̀fìdómà tí bàbá bá ti rán iṣẹ́ tó ti ń ṣe sọ̀rọ̀ ọ̀fìdómà nù lẹ́mi náà wò pé ọ̀fìdómà yìí ó dùn létí ìbáṣe ń lò wọlé nìyẹn. mo lò lákùngbà kọ́kọ́ nínú eré mi kan tí mo yà ní ọdún 1992 àṣírí ńlá yẹn ó wà lára àwọn fíìmù tó la àwọn èèyàn lójú nítorí bí kó tó dìgbà yẹn àwọn èèyàn máa ń ya gbé kámẹ́rà kan báyìí kiri lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣùgbọ́n àwàdà kẹ́ríkẹ́rí wọ́n ya àṣẹwò tó yẹrẹ mẹ́kà èmi yá àṣírí ńlá tó ní kìlá níyà tí olúwa nílẹ̀ àwọn fíìmù yẹn wọ́n yí àsìkò àti ìgbà padà sí dáadáa torí kìíní ni gbogbo wa ló ń gba Umatic camera high band Umatic ó tún yàtọ̀ sí ní pàmbọ́lámbọ́lá VHS TV. ẹ ti ń gbé adébẹ̀dá tí wọ́n lágbá mi ètò lọ́ba ẹ̀. ẹ̀mí ò bá tiẹ̀ ti sọ́tàn ni. bàbá ọ̀rọ̀ kù lẹ́yìn ẹ jẹ́ kí ìtẹ́ ẹ̀ fún wa yìí bí ìpìlẹ̀ ni tàbá rí nǹkan tó ṣẹlẹ̀ ń sàn án rí pé new media ti dé social media ti wà ń ta Facebook ti wà àti bẹ́ẹ̀ lọ àwọn èyí tí wọ́n ń ṣe yìí bó ló ṣe ìrànṣẹ́ yín lọ́wọ́ ṣe àkóbá ló mú bá ní dáadáa ni àbí kí lè rí ibẹ̀. ká má purọ́ nǹkan rẹ̀ ló mú dé nǹkan rẹ̀ gidi ló mú dé bá iṣẹ́ wa lóòótọ́ ṣe mọ̀ pé ọ̀tọ̀ntọ́lù wò ojú tẹ́yìn máa fi wò kọ́ ni ẹlòmíì máa fi wò táyé lè máa rí bákan kíkẹ́yìn lè wò lọ́nà mi nígbà tí social media ń bọ̀ ẹ̀rù bà wá pé ṣé lè yóò ní gbàṣẹ lọ́wọ́ wa ṣùgbọ́n gbogbo ẹni tó lọ́pọlọ ẹ̀ rí nǹkan tí àwọn ọmọ wa tí wọ́n ní àlùbáríkà tí wọ́n ní ọpọlọ pípé tí wọ́n fi ń ṣe lọ́nà tó dáa tí wọ́n fi iṣẹ́ wa hàn tó ń gbéṣẹ́ wa lárugẹ tí gbogbo wọn náà dẹ̀ ń rówó ń bẹ̀ tó ń rówó fi ṣayé tó ń rówó fi ṣe gbà àwọn bàbá wọn náà ò dẹ̀ gbẹ́yìn bá àti ẹ̀ lè ṣe tó wọn àṣà àrà kòrò bọ̀ lẹ́yìn wọn. àtìgbọ́n ń pẹ̀yìn náà sí. àjọṣe ni àjọṣe ó kàn jẹ́ pé egun tí wà ò lè lé tó ti wọn mọ́
àti wípé aṣọ ìgbàlà ń dá fúngbà àwọn ọmọ yẹn ti wá tó gbé oríṣiríṣi jáde bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà kọ́ ló ń dùn mọ́yàn nù. bàṣẹ láwọn ọmọ tó ń ṣe dáadáa láwọn ọmọ tó ń ṣe játi. àwọn tó ń ṣe játi yẹn ìjẹ́ ó tiẹ̀ ní ohun àkùdé kí ni nǹkan tẹ́fí ń yẹ̀ wọ́n lọ́wọ́ wò só tiẹ̀ wà bẹ́ẹ̀ ṣá. ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ṣe mọ̀ pẹ́gbẹ́ kọ́lọ́n kó gbà fún wa ni òyìnbó ń pe kíní kan ní regulatory body ìyẹn ní àti ìlànfààní àti nínú iṣẹ́ wa yìí. àbí ìjọba ló máa ṣe yẹn ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá ní regulatory body táwa fẹ́ ní fún tiwa ní tìjọba ní tiwọn lọ́tọ̀ ṣùgbọ́n àwa la lè ṣàkóso ara wa àmọ́ a nílò òǹtẹ̀ ìjọba láti sọ pé ẹ̀rẹ̀ lọ dá àjọ ìsílẹ̀ fún àti lè máa fi tó ṣẹ̀ríkálà níyẹn ni kò ń pé méjì kan ṣoṣo ló máa wà tó máa kó gbogbo ọ̀bàjẹ́ Ìgbò ọ̀bàjẹ́ Haúsá ọ̀bàjẹ́ Yorùbá tó máa kó gbogbo wa pọ̀ sójú kan òfin tóyìnbó máa pè ní ethics of the profession àti so mọ́ gbogbo alátijọ́ fún o lè dá ṣe nǹkan kan ìyẹn òfin o lè dá nǹkan kan ṣe pégbà ẹ ló wá gbéra tó lọ ya fíìmù kan lábẹ́ ẹ̀bì kan tó ní kí ló dé ṣe bí wọ́n lólówó ẹ̀ tó wọ́n á fún ẹ lóǹtẹ̀ lọ ṣiṣẹ́ ẹ̀ wọ́n múyàn kankan láti má ṣe ṣùgbọ́n àwọn òfin wà standard máa wà ìyẹn túmọ̀ sí wípé irú iṣẹ́ tó ń ṣe bó bá ṣe ń gba àwọn òṣìṣẹ́ bíi ẹni tó máa gbé kámẹ́rà ẹni tó máa gbé tó máa wá òṣèré tó máa act ẹni tó máa gbé iná ẹni tó máa gbé bẹ́ẹ̀ náà la agreement máa wà láàrin yín débi wípé o gbọ́dọ̀ ṣe insurance fún wọn tí àjọ yẹn bá sọ pé nǹkan táwọn fẹ́ nìyẹn nǹkan tó fẹ́ nìyẹn bó o ṣe pé o tí ì ṣetán sinimá. láti yàṣẹ rárá. ṣùgbọ́n ṣe wọ́n pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ la fi ń ṣẹgbẹ́ tẹ́gbẹ́ bá sọ ohun tí ò tẹ́ lọ́rùn ní mi ti ẹ̀ṣẹ́gbẹ́ wọn àlọ́dá dùn wà máa ṣe nǹkan tó wọ̀n ẹ̀ nítorí àti ní regulatory body àti ní àjọ. bàbá ibi tí afikini òun kọ sílẹ̀ kan ni pé nípa social media tó dé Facebook ìwúlò wọn àti dáadáa wọn tá a bá ń sọ nípa wàhálà tó ń tibi kíní wa kọ́ máa drag èèyàn kọ́ máa gbé ọ̀rọ̀ àwọn èèyàn lọ sórí atẹ́gùn ọ̀rọ̀ ara ẹni gan ká mọ́ bá wọn fà á ilé yìí tó bá ṣẹlẹ̀ kí ló yìí wò. yàtọ̀ sí yẹn gan ṣé mọ̀ wípé bá ṣe ní àwọn ọmọ wa kan wọ́n ń ṣe dáadáa lórí bẹ́ẹ̀ wọ́n ń lò fún ìlọsíwájú iṣẹ́ wa ìlọsíwájú ara wọn Ọlọ́run dẹ̀ ń gbàdúrà wọn bẹ́ẹ̀ náà la láwọn tó jẹ́ wípé ọ̀nà tí wọ́n ń gbà lò kò dùn mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan nínú nítorí wípé nígbà tí òṣèré tó jẹ́ wípé òṣèré nìwọ tó wá sọ̀rọ̀ ẹ̀ di aláwàdà ẹ̀dìyẹ lórí social media aláwàdà ẹ̀dìyẹ túmọ̀ sí pé nǹkan tí àwọn kan tí wọ́n máa ń fẹ́ gbìyànjú àti ṣe láti fi farajọ wá táwa rí rí pé jester ni wọ́n ẹ̀wọ̀n jester aláwàdà kẹsẹ̀ aláṣẹ tó sọ kúkúrú ẹ̀jẹ̀ gbàdúmọ̀dì tí ẹ̀jẹ̀ dìyẹn ń ṣàjẹ́ ìyẹn ń ṣe lérè ẹ̀kọ́ àti iṣẹ́ wa ó yàtọ̀ sí púpọ̀ ohun tí àwọn ọmọ wa àmì ìwà sọ díṣẹ́ tí wọ́n ń ṣe tá à ń rí àwọn kan tiẹ̀ ti sọ di pé táwọn báyìí tí jùdí sókè jùdí sí kinní àwọn ò tí ì ṣe kankan ṣùgbọ́n wọ́n dẹ̀ lẹ́kọ̀ọ́ iṣẹ́ yìí tó jẹ́ pé tó bá wọ́n bí ìfẹ́ máa dárúkọ kọ́ bá ní èèyàn dárúkọ àwọn kan dáadáa èèyàn dárúkọ àwọn kan dáadáa tó bá wò wọ́n á rí wípé àwọn kan tó múṣẹ́ wọn lókùnkúndùn tí wọ́n mú lókùnkúndùn gidi wọ́n lọ síwájú wọ́n máa lọ sí ni àwọn míì náà tọ́jú jọmọ alálùbáríkà láàrin wọn náà wọ́n á wò ṣe àwọn tó lọ wájú àwọn náà tún ṣe bẹ́ẹ̀ ni àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. bàbá tí a rí pé ẹ ti gbóṣùbà láfà àwọn ọmọ tí wọ́n ṣe dáadáa àti àwọn tí ẹfẹnu bí àtàwọn àfarabí wọn náà ní ẹ̀kọ́ papọ̀ sójú wọn pé gbogbo wọn
wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wà bàbá wọn ò kọ́ṣẹ́ ìmọ̀ṣẹ́ tí wọ́n pè àwọn blogger wà lọ sórí ẹ̀rọ alátagbà bó ṣe ń dragi Jídé Kòsọ́kọ́ náà ń dragi Lágbájá náà ń dragi Tàmẹ̀dò tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ sí yín àbí tó bá ti àti ra ọ̀kan rí kí ló máa wà lọ́kàn yín gbà yẹn. Bákan méjì náà ni nínú binire wà nínú rẹ̀ níbí wà èmi ò ní condemn àwọn bloggers absolute pé pátápátá kí n sọ pé wọn ò ṣe dáadáa rárá nítorí a rí àwọn nǹkan míì náà tẹ bá pè ní dragging àbí kí lẹ ń pè náà tó jẹ́ wípé ó wá tún padà bọ́ sọ́nà tó dáa nítorí wípé ẹlòmíì tó bá drag náà ní ọ̀nà tó bá gbà drag ìmíì máa ń da ó máa ń nítumọ̀ láti lè faago fún ẹni tí wọ́n láwọn drag ìmíì wọ́n ń ṣe láṣejù wọ́n ń ṣe bóró àwọn yẹn náà tí wọ́n náà dẹ̀ yé wọ́n gbé torí wípé àmọ́ tó bá di wípé ẹni tó fi àbùkù tí yóò yẹ kán fi kàn tó bá fi kàn tàbẹ̀rẹ̀ sí ní gbéra wa lọ sí kóòtù tàbẹ̀rẹ̀ sí ní dá sẹ̀ríà òfin ìjọba fúnra wa á fàgò fún ọ̀pọ̀lọpọ̀ blogger àbí ò blogger nǹkan tó lè fi iṣẹ́ wọn ṣe yẹn tó dáa gan ó sì pọ̀ rẹpẹtẹ àwọn kan ń ṣe bẹ́ẹ̀ láàrin wọn ṣùgbọ́n àwọn mi ò ṣe àwọn kan ń ṣe tó jẹ́ pé wọ́n fi ń polongo ọjà polongo iṣẹ́ polongo nǹkan tó bá kàn mọ́mọ́ fi dragging díẹ̀ sí láti fi wọ́ èrò wá lórí nǹkan tó ṣe fi ń ṣe tó bá dẹ̀ drag náà drag tó nítumọ̀ ni kò ní jẹ́. kí wọ́n drag objectively yàtọ̀ olóyìnbó ìwọ ló sọ ìbí yẹn kó lè yáwó yẹn dára ni kó lè bá tẹ́ drag yẹn. tí wọ́n bá dá ọ̀rọ̀ tí ó dá sílẹ̀ ó di dandan kí olóye kó fòye gbé ok ẹ jẹ́ kí n sọ ìbú tẹ̀ jẹ́ pé kò kàn mí púpọ̀ ṣùgbọ́n ó wù mí kí n sọ ẹ wo ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti Àyànkúnlé nílùú ẹ̀ tí wọ́n ń fà báyìí sí kò yẹ kó pọ̀ tó báyìí kò yẹ kó gba ọ̀nà tó gbà yìí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹlẹ́nu ara Àyànkúnlé lè ní ohun tí ó dùn lọ́kàn kéwà náà òun náà ní ìdí tó fi máa hùwà tó bá hù sí Àyànkúnlé pàápàá a ò lè sọ pé ẹnìkan ló jàre ẹnìkan ló jẹ̀bi ìjà ò lè ṣe kó má wà tó bá dẹ̀ wà bẹ́ẹ̀ yẹn kẹ́ni káwọn èèyàn máa yí sí i wọ́n máa tọwọ́ bọ̀ àwọn èèyàn ti wá tọwọ́ bọ̀ wọ́n ti sọ ọ́ di gẹ́gẹ́ bí ẹni tó bá wà ní ẹ̀yìn èèyàn lóòótọ́ àti lódodo ọmọọṣẹ́ náà fẹ́ dọ̀gá lóòótọ́ àti lódodo ẹni tó bá ń báyàn ṣiṣẹ́ òun náà fẹ́ ní àpẹẹrẹ iṣẹ́ tó báyàn ṣe kò yẹ yín sìn ṣùgbọ́n bákan náà ọ̀gá pàápàá tó ń kó ọmọ ẹgbẹ́ tó wà tí kẹgbẹ́ jọrí àwa dẹ̀ mọ̀ wípé kì í ṣe ohun tó rọrùn láti kẹgbẹ́ jọ yóò parí ohun tí K1 the ultimate tóun náà ti máa fojú wì tó ti máa fojú wì lọ́lọ́kan òjọ̀kan tí kò dẹ̀ kan ọmọọṣẹ́ òṣìṣẹ́ ẹ̀yẹ náà lọ rẹpẹtẹ àmọ́ Ọlọ́run ló ń fìfẹ́ èèyàn sí èèyàn lọ́kàn Ọlọ́run ló mọ déédéé kò sẹ́ni tó lè dá tó lè rí dá àfọlọ́wọ̀n ọba. Bàbá kí ni tuntun nípa Jídé Kòsọ́kọ́ kí ni tuntun nípa Jídé Kòsọ́kọ́ lásìkò yìí. kò sí tuntun ju pé àwọn ọmọ wa tó ń ṣe swaga oríṣiríṣi tó ń gbé sinimá oríṣiríṣi jáde tó ń ṣe kínní ẹ̀ mú bọ̀ lọ́nà.
mo fẹ́ fi yé wọn pé ní bàbá ń jẹ́. ẹ̀yin náà ń bọ̀. yé pariparipa bí ni wọ́n rán àjẹmọ́ wọ́n ń fà wárí yẹni àwọn aláfa àwọn ọmọ yẹn débẹ̀ ẹ̀sìn wọ́n ti ẹṣin náà ń lò nígbà táwa ń lò kí làwa ń lò nígbà tí wa ṣùgbọ́n àwọn ń lo ẹṣin ṣùgbọ́n ẹ wá ń lo ẹṣin ẹ náà èyí tí mo fẹ́ sọ ni pé ṣé ẹṣin la tún ti bọ́ sísìn àwa náà bá wọn lọ ẹṣin títí ó nígbà tá a bá gbá pátó ló ká má gbé òun mọ́ tá a gbẹ́sẹ̀ tó ní gbé mi lẹ̀. àwòkọ́ṣe làwọn ọmọ wa wọ̀nyẹn jẹ́ ń sìn fún ìlọsíwájú àti ọ̀nà ìgbéga tí wọ́n rìn àfi káwa náà bá wọn tọ́ gbátá ìṣàgbáyà. láti lè ṣe AK Media Concept ní tí a ti ń dábẹ́ lọ́tà tí ń rọ̀ bí òwe wọ́n ní kí àfẹ́lẹ́ ọ̀gá wa pátá ni o. ṣó ló wà bẹ́ẹ̀. arábìnrin Ọlájúmọ̀kẹ́ Yọ̀sọ́lá kí agbélé fún yín o. ẹ wá ìwà lásán ẹ gbọ́dọ̀ wá lásán. ẹrù wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹrù gidi wà bẹ́ẹ̀. ṣe fẹ́ gbọ́ ètò dáadáa lọ́wọ́ máa ṣe ojú òní tí AK Media mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín o inú mi dùn fún ẹ̀bùn mo dẹ̀ tún wá pàápàá mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe àkóso iléeṣẹ́ AK Media lọ́wọ́ yìí látòrí Jumi àti gbogbo àwọn tó jẹ́ gbogbo wọn pátápátá lápapọ̀ pé wọ́n kó ọmọ ṣe Ọlọ́run á jẹ́ káwọn náà fi ọmọ rere kẹ́yìn ayé wọn. ọ̀rẹ́ wa Benson tó dáṣẹ́ òun sílẹ̀ tọ́lọ́run ti pè sọ́dọ̀ ibikíbi tó bá wà sí òkú ẹ̀ máa yí inú ẹ̀ máa dùn pé òun ráwọn ọmọ òun ráwọn èèyàn fẹ̀yìn sílẹ̀ iléeṣẹ́ yìí ò ní jóná. bàbá ká tó mọ lọ ọjọ́ wo ni mọ̀ ní gbàgbé eléyìí tí máa rántí ilé báyìí mo fẹ́ fi iṣẹ́ ìsílẹ̀ tí máa rántí ilé báyìí ohun dùn ló jẹ́ fún mi bákan méjì láyé ìjọ wo ni mọ̀ ní gbàgbé dáadáa àti kejì. tó bá jẹ́ lórí fiṣẹ́ sílẹ̀ ní má jẹ́ ń tọ̀ ẹ́ bóyá ọkàn mi ló di tó bẹ́ẹ̀ mi ò fìgbà kan kò sí ṣòro tí mo ní láyé tí mo ń rò pé mo fẹ́ fiṣẹ́ kan ṣoṣo tí mo mọ̀ dáadáa. láyé àmì náà ilé à ń kọ́. mi torí ẹ̀ ni mo fẹ́ fiṣẹ́ sílẹ̀ láàrin àsìkò àmì náà ẹlẹ́yà yẹn nígbà tá a ṣe eré àwọn èèyàn inú mi dùn pé nǹkan ti yé wọn lọ́pọ̀lọpọ̀ báyìí oníkálukú pẹ̀lú tiẹ̀ tẹ bá rí àfáà tó bá ń ṣe wáàsí ẹ̀ ayàtọ̀ sọ́tún ayàsòsì tẹ bá rí pásítọ̀ àbí wòlíì tó náà ṣe wàásù tiẹ̀ ayàtọ̀sùn ayàsòsì tẹ bá ra wà náà gẹ́gẹ́ bí tayàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run fìràn wa ayàtọ̀ sọ́tún ayàsòsì kí ẹnìkan máa wá ní à ń tẹ́ṣẹ́ yàrá rẹ̀ ń bú ń tẹ́ṣẹ́ iṣẹ́ tí wá wà láti gbogbo iṣẹ́ àti gbogbo èèyàn àtọ̀tún àtòsì iṣẹ́ wa náà dẹ̀ tún wà láti kọ àbùkù oníkálukú jáde ní ntaari là ń ṣe. àwòtá àwùjọ lẹ́yìn. bó ṣe rí nìyẹn we mirror the society àwa ni jígí fún gbogbo tó ń ṣẹlẹ̀ yálà láyìíká wa ni àbí kúrò láyìíká àbí táwa pàápàá àwa ni jígí yẹn àwa gbé jáde. ẹ wò ó bó ṣe ń rí níbí rè àti káàkiri. theatre itself mirrors the society. ọjọ́ wa ni múlùbàyò tó dùn dáadáa. gbogbo ọjọ́ tèmi bá ti rí àwọn èèyàn tó sọ fún mi pé iṣẹ́ yẹn mo wò ó dùn inú mi máa ń dùn ọjọ́ mi èyí máa ń dùn ìṣòro mi inú mi sábà bàjẹ́ inú dídùn lè máa ń lò gbogbo gbà gbà tí nǹkan bá le koko gan tó bá rẹ́ lòbí tó ti ń sunkún tó bá gbọ́ tí bá Jídé kò sọkọ mọ̀ pé nǹkan yẹn ó heavy ṣùgbọ́n èmi sábà rò yẹn púpọ̀ tí n bá ti sínú ìdojúkọ kan bí ṣe fẹ́ jáde ń bẹ̀ àbí bí ṣe fẹ́ lo ìdojúkọ yẹn fún nǹkan tó dáa ó lè máa wà. bàbá Henrietta Jídé kò sọkọ kí lẹ mísìn pa obìnrin yìí. púpọ̀. àtàwọn mìíràn ti lọ síwájú wọn kí lẹ mísìn. ó pọ̀ bó bá jẹ́bi tó ń bọ̀ nìyẹn kò sẹ́ni tó máa ní ìyàwó kódà
kọ́ máa jọ jà ńlé lójoojúmọ́ jọ́ tí wọ́n bá pé ìyà tó jẹ́ kú ló pé wọ́n níyà ló máa tó mọ̀ wípé òun sọ nǹkan nù kódà kọ́ máa jọ jà nílé. Kábọ̀ tó ní ìwọ̀wò tẹ́ríẹ́ntà tó sọ yẹn alábàáṣepọ̀ mi ni lẹ́nu iṣẹ́ yìí òun náà gbajúgbajà òṣèré ni láàyè tiẹ̀ ìyẹn túmọ̀ sí wípé iṣẹ́ tí mo yàn láàyò ó yẹ òun náà dẹ̀ nípa tó ń kó láti fi ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ tí màá ṣe tá bá ń ya sinimá bẹ́ẹ̀ yẹn yàtọ̀ sí pátá àwọn ọmọ mi pàápàá máa kó òun náà nípa tó máa kó gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ìyá ilé tó jẹ́ mi kàn máa fọwọ́ lẹ́rán ni Ọlọ́run ló kẹwàá bẹ́ẹ̀ tó yẹn túmọ̀ sí wípé kò gbogbo ìgbanirònú mi lórí ikú ẹ̀ kì í ṣe lẹ́ẹ̀kan ṣoṣo kì í ṣe pé tàbá rántíjọ́ tó kù àìmọye nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa mú mi rántí pé ẹ̀rẹ́tẹ̀ ọba ti dí àyè ibẹ̀ yẹn ìyẹn túmọ̀ sí wípé àtòun ìyàwó mi tó ti kú ṣáájú òun gbogbo wọn ni mo ní ohun tí ó jẹ́ nǹkan àpẹẹrẹ tí ìpàdánù wọn máa fi ń báyàn nínú jẹ́ àti pé pẹ̀lú jẹ́ ń ṣàlàyé fún ẹ èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà lára àwọn tí Ọlọ́run yọ̀ǹda ọmọ fún torí tọmọ bá ti kọjá 12 ìyẹn ti lápẹẹrẹ bí àwọn ìyá wọn wọ̀nyẹn tí wọ́n fún àwọn ọmọ yẹn lẹ̀ fún mi tán bá wà nípa tájọ máa kó so ìyẹn túmọ̀ sí pé èmi mò ń dá gbé tí mò ń dá fà á láti gbà Ọlọ́run dẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n sì yàn wọ́n yanjú. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí fà. tó bàbá kí a má gbà kókó ìmọ̀ torí a rí pé ẹgbẹ́ wa débẹ̀ dáadáa adúpẹ́pẹ́ òkun adúpẹ́pẹ́ ọ̀sà pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìdúkùtẹ́ lò láyé ẹni sọkún lórí ara yín lórí àwọn ọmọ lórí dúkìá ìṣẹ́yìn yìí ní dànù ìṣẹ́yìn yìí dànù. Adérómú Kazeem ní orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ àjàlá erin ọmọ àjàlá ọ̀sọ̀ Ṣàngó ará Àbáyọ̀mí Ọya ará Alájọlọ mo di òòṣà tí gbogbo ará Ajíkàndé fòbí tọ̀ tí wọ́n fi obì kàn ó ní Ọya ará Alájọlọ ni wọ́n fojú di o bàbá mi ló sọ bẹ́ẹ̀ o ní Sàárẹ̀ Olú ó dàbọ̀.